Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Sálámù sí gbogbo ọmọ Nàìjíríà ní tilé àti lóko. Àwọn tó wà lókè òkun, gbogbo ibikíbi tí ọmọ Nàìjíríà bá wà. Kéré kónílé kó gbọ́ fún tó kónílé kó sọ fún aroko, károko kó sọ fárá lé. Ẹjọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mi ò wá sórí social media bí post ara mi pé bákan mi ò wá after gbogbo orú yìí. Mo búra ni rọ́bọ̀lì kàhábà, mo búra ni pẹ̀lú Ọlọ́run ọba mi tí ò sí pé jẹ́rìí irọ́ rárá. Tí ọba tó jẹ́ pé yóò bí ẹ̀dá, yóò bí mi ní èrè ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Tó bá ní àti mo ràn kó sọ bẹ́ẹ̀. Mo fi ẹ̀rí Ọlọ́run ọba mi, mo fi sọ̀yà tí mo fi fọhùn yìí sí gbogbo ọmọ Nàìjíríà. Ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́, ẹ ràn mí lọ́wọ́. I need your help. Ẹ ràn mí ní ọwọ́ ni láti share fídíò yìí fún gbogbo àgbáláyé kí gbogbo ayé gbọ́. Elédè Haúsá, elédè Yorùbá, lóríṣiríṣi èdè tó jẹ́ wípé ìwọ gbọ́, èmi ò gbọ́, eléyìí gbọ́, ìwọ ò gbọ́ yìí. Ẹ jẹ́ ká fi ràn ara wa lọ́wọ́. Ẹ dákun tó wọn náà bá ń ṣe bẹ́ẹ̀, wàláhì Ọlọ́run kò bẹ́ẹ̀ jẹ́ nígbé. Ọlọ́run bá tẹ̀rí yẹn kò kí ń jẹ ní. Fún àwọn tí ó mọ̀ mí, wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ gbé jáde láàárọ̀ yìí, tí ò bá nídìí obìnrin ò kí ń jẹ́ kó mọ́ ní. Àṣà Yorùbá táwọn Yorùbá máa ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mo sọ yìí Ọlọ́run jẹ mí nípa ni. Mo búra pẹ̀lú orúkọ Ọlọ́run ọba mi. Oúnjẹ ni mímu ni kò wá òkè fún mi látàárọ̀ lónìí tí mo ti jí. Ìgbà tí mo jí lágo 6 kọjá, mo jẹun, mo lọ ṣe nǹkan tó yẹ kí n ṣe bùkẹ́ mo sì gbẹ̀tàn kí n máa sùn padà. Bí mò ń lálàá bí mo ń ṣe ìrànà ni mi mọ̀. Ìgbọ́ on the 26th of November, ẹ gbàwẹ̀ on the 26th of November, Thursday, wàláhì Ọlọ́run ọba ni mo fi búra, wàláhì Al-Qur'an ni mo fi búra bí mo ṣe ń gbọ́ ohùn yìí nù. Mo wá ń fèsì padà pé tẹ bá ní Thursday 26 yín kí wá tí ò bá jẹ́ Àlàmísì nǹkan, gbé kó wọ́wọ́ polongo fáráyé ni kẹ́ fi jàjà òmìnira, ká fi jàjà ṣẹ́gun, ká fi tọrọ àánú ni a fẹ́ béèrè níwájú Ọlọ́run ọba. Nàìjíríà ó fẹ́ àánú, a ò lè mọ tẹ̀jẹ̀ sílẹ̀ lọ ni. Ẹ̀jẹ̀ ó wulẹ̀ mọ́ lọ ni. Ọba tí ń gbéni níjà, tí ń gbani lágbàtàn, gbogbo Kírísítẹ́nì, gbogbo Mùsùlùmí, gbogbo àgbáláyé ṣí ẹ̀rẹ̀ gbé mọ̀jẹ̀ kí wọ́n gbélé sẹ́yìn ìkúlé rẹ̀. Nàìjíríà fẹ́ kó ìdọ̀tí, dustbin gbogbo àwọn ìdọ̀tí tí ò dáa fẹ́ rú bọ́ta. Ọlọ́run kó ru ìbànújẹ́ kù nínú yàrá ẹni kọ̀ọ̀kan wa. Dákun, mo bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba ni. Ẹnikẹ́ni tó bá ti ń rí fídíò tó bá ti ń tẹ̀lé ẹjọ́ ẹ máa bá mi share rẹ̀ ní. Ẹ dákun, ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́ láti polongo rẹ̀ ni. Ẹni tó bá wọn mọ̀ pé mi ò lápá àti bọ́ sórí social media máa ń pariwo ìṣeré. Ẹ̀jọ̀ tó bá tó gbélé níjà nígbà yá Àbáṣà kò kúrò lérí ipò, a lè gbéra wa níjọ̀mọ̀ ìyá mi. Ẹ jẹ́ ká share rẹ̀ 26th of November. Tá bá wá gbàwẹ̀ yìí, a wá ọsàn tí ó dùn lọ́sàn ó so. Fi bẹ Ọlọ́run, Ọlọ́run tó fi sọ fún Ọlọ́run pé ọlọ́jọ́ òní, wọ́láwẹ̀ tí mo gbà fún orílẹ̀-èdè mi lónìí Ọlọ́run bá mi ṣẹ́gun ayé mi. Gbogbo Nàìjíríà bá ṣe bíbí náà ṣẹ́ tèmi náà mọ́. Gbogbo àgbáláyé bá ṣe bíbí náà ṣẹ́ tèmi náà mọ́. Fi fọhùn sọ́lọ́run, Haúsá, Yíbò, Yorùbá, ẹ jẹ́ ká pa ọ̀pọ̀ lọ́jọ́ kan ṣoṣo yìí. Ọjọ́ kan ṣoṣo yìí ni Thursday 26. Ohun tí Ọlọ́run fọ̀ fún mi ni. Tó bá jẹ́ pé dájúdájú ìbá sí àbòsí lórí rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ara mi rere ní Nàìjíríà. Ẹja dánà Ọlọ́run bá ti ń bẹ ní tó ń ṣe bẹ̀ kó kúrò nídìí àrò. Mo gbìyànjú àti wá àwọn èèyàn bá àwọn èèyàn sọ̀rọ̀ yìí látàrí bọ̀rọ̀ yóò fi mí lára balẹ̀. Ariwo ọ̀rọ̀ yìí ni mò ń gbé polongo àwẹ̀ yìí fáráyé.